Ẹ kú dédé àsìkò yìí, a kú lílọ bíbọ̀, a kú ìsinmi látàárọ̀, a sì kú ìmúrasílẹ̀ iṣẹ́ ọ̀la. Lágbára Ọlọ́run ọba, ìyanu ayọ̀ yóò ṣẹlẹ̀ láyé gbogbo wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ àìkú, ọjọ́ Sunday, ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ààrẹ tuntun wá ṣe ìdìbò yàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ pé ó ṣeé ṣe kó padà sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tuntun eléyìí tá a kó wọ̀nyí. Àjọ léyìí tó ń rí sí ìṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ wípé kí àwọn ọlọ́pàá ó jìnnà sí gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ àti bá a gbààyàn gba owó gbèsè lọ́wọ́ àwọn ènìyàn nígboro ayé. Wọ́n ti kọ lẹ́tà sí orílẹ̀-èdè UK báyìí wípé kí wọ́n fojú àánú wo lẹ́tà tí Ọbásanjọ́ kọ láti fi bá EKWEREMADU ìyàwó rẹ̀ bẹ̀ lórí ìgbésẹ̀ tí ìjọba UK gbé lórí wọn àti ẹ̀wọ̀n eléyìí tí EKWEREMADU wà báyìí. Umar ló wí bẹ́ẹ̀, gómìnà ológun TELERI. Ìbẹ̀rù-bojo mú àwọn olùgbé ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ọba orí adé kan ṣe sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tún owó ilẹ̀ èyí tí wọ́n ti kọ́lé sí san pẹ̀lú ìdájọ́ kan láti ilé ẹjọ́. Alákòóso fún ètò ìdájọ́ TELERI ní orílẹ̀-èdè wa Nàìjíríà jọ́lọ́ ọba nípè lówùúrọ̀ kùtùkùtù òní ti ṣe ọjọ́ Sunday lẹ́ni ọdún 89 years. Ọkùnrin òjòwú kan rèé eléyìí tó dáná sun ilé ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ lórí wípé jẹ́ ká parí ìjà tí ń bẹ láàrin wa èyí tó kọ̀ jálẹ̀, tó sì dáná sun ilé àti dúkìá arábìnrin ọ̀hún ní ìpínlẹ̀ Ògùn. Obìnrin kan rèé eléyìí tí ń ṣe òwò lórí ayélujára tó rí ikú he nílé ìtura lẹ́yìn tí ọ̀rẹ́kùnrin rẹ̀ tí wọ́n jọ ní àjọṣepọ̀ nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Béèyàn ó bá gun òkè àgùnlà nínú eré àbí ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀kan àbí ẹgbẹ́ òkùnkùn mìíràn. Yẹmí Ṣọládé ló wí bẹ́ẹ̀ tán. Gbajúgbajà ọ̀kan nínú àwọn tó kópa nínú BB Naija, Tọ́lání Báàgì ti ní àwọn tó lòun burẹ́wà inú wọn ní òdùn. Ìròyìn tẹ́ jẹ́ kíkiri rẹ̀ rí tá a bá lọ tá a bá padà dé, ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn Fẹ́lifẹ́li òun ló tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ń palẹ̀mọ́ láti gbé ìjọba tuntun fún ààrẹ tuntun aṣèdìbò yàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìkẹwàá báwọn náà yóò ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ààrẹ tuntun ní orílẹ̀-èdè yìí. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye òun ló ti ń lọ nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ẹni tí wọ́n yàn tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún àti agbẹnusọ fún ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ní báyìí ààrẹ tuntun aṣèdìbò yàn Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ pé ó ṣeé ṣe kí bàbá òun ó darí padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìrìn àjò eléyìí tó gùn lé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn kó lè wá bá wọn fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀hún èyí tó ti ń dá rògbòdò síyàn tó ti ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn aṣòfin tuntun aṣèdìbò yàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC èyí tó pọ̀ jù ní ó tún gba ilẹ̀ ìṣàkóso agbára ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún. Bákan náà nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣùgbọ́n tí àwọn kan kọ̀ jálẹ̀ wípé kì í ṣe ènìyàn kan ṣo kì í sì ṣe ẹgbẹ́ òṣèlú kan ṣo ni wọ́n dìbò fún wípé kí wọ́n gba àwọn ẹgbẹ́ òṣèlú mìíràn láyè láti lè jẹ́ olórí nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún èyí tó fà á kí Tinubu kó ṣeé ṣe kó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Alága tuntun fún àjọ tó ń ṣe ìṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Solomon Arase, òun ló ti sọ̀rọ̀ báyìí ló sì ti ké sí gbogbo àwọn ọlọ́pàá jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà wípé
kí wọ́n jìnnà sí gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti wípé àbáyàn gba gbèsè eléyìí tí àwọn ọlọ́pàá ṣe tẹ́lẹ̀ wípé kí wọ́n jìnnà sí kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú iṣẹ́ yìí o. Àràtè tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí bàbá òun gba àlejò ẹni tó jẹ́ alága gbogbogbò fún àjọ eléyìí tó ní ìbáṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí PCRC ní ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá ló kí wọn tó sì lù wọ́n lọ́gọ̀ọ̀nù fún iṣẹ́ takuntakun èyí tí àjọ PCRC ń ṣe o pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà láti gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn iṣẹ́ ibi mìíràn. Ó wá ní báyìí o ojúṣe ọlọ́pàá kọ́ ni pé kí wọ́n bá èèyàn gba gbèsè tàbí kí wọ́n dá sí ọ̀rọ̀ ilẹ̀. Ó ní iṣẹ́ ọlọ́pàá yàtọ̀ sí gbogbo èyí o. Bákan náà ló ní àwọn ọlọ́pàá o iṣẹ́ tuntun yóò bẹ̀rẹ̀ fún wọn láti ṣe báyìí. Ó ní èyíkéyìí ọlọ́pàá tó bá kùnà láti mú iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ wọn ó ju ọ̀nà ìta fún àti wípé ọlọ́pàá yòówù eléyìí tó bá tẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yóò fi mú dánrin òfin ìjọba. Lákòótán Àràṣe dúpẹ́ lọ́wọ́ àjọ PCRC ó sì ké sí wọn láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìlú èyí tí wọ́n ṣe. Alákòóso tẹ́lẹ̀rí fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ adájọ́ àgbà fún orílẹ̀-èdè yìí eyín Bọ́lá Ajíbọ́lá òun ló jẹ́ lọ́wọ́ ọba nígbè ló dágbére fáyé lówùúrọ̀ kùtùkùtù Sunday òní tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún 2023 lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rùn-ún 89 years. Ọ̀kan nínú àwọn ẹbí olóògbé ọ̀hún òun ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ èyí tó kéde rẹ̀ fún àwọn akọ̀ròyìn wípé ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run lá sì padà sí bó ti wùn ká pẹ́ láyé tó a ó fi ayé sílẹ̀ o. Ó ní Bọ́lá Ajíbọ́lá tó ti fìgbà kan jẹ́ alákòóso tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà bàbá àwọn ti dé èbúté ó sì ti sọ̀kalẹ̀ kúrò nínú ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ọkọ̀ ayébáyé tó ti wọ káàdẹ̀ sùn lówùúrọ̀ kùtùkùtù Sunday òní tí í ṣe ọjọ́ àìkú èyí tó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lónìí nílé bàbá náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti jẹ́ gómìnà láyé ológun tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Dangiwa Umar òun ló ti gba àdúrà tó sì ń ké sí ìjọba orílẹ̀-èdè UK lọ́wọ́ báyìí o láti fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ìwé jàǹdàjàǹdà kan eléyìí tí ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ láti fi bẹ ìjọba orílẹ̀-èdè UK kí wọ́n ṣíjú àánú wẹ̀n tó fìgbà kan jẹ́ igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí EKWEREMADU àti ìyàwó rẹ̀ èyí tí wọ́n ní wọ́n ń bẹ ní àtìmọ́lé ìjọba orílẹ̀-èdè UK lórí wípé wọ́n ṣe ìfàyàwọ́ ènìyàn láti lè yọ kíndìnrín rẹ̀ kí wọ́n fi rọ́pò tọmọ wọn èyí tí àkàrà ọ̀hún tó tún sí epo ní orílẹ̀-èdè UK. Umar tó ní ọmọ ẹni kò ní burú títí o ká lè fẹ́kùn pàjẹ́. Ó ní kí wọ́n wo ọlá lẹ́tà eléyìí tí Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ kí wọ́n sì wo ọlá orí àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí wọ́n wo ọlá oṣù Ramadan tá a wà yìí kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wo EKWEREMADU lórí ẹ̀sùn àti ìjìyà eléyìí tó ń jẹ lọ́wọ́ ní orílẹ̀-èdè UK níbi tí wọ́n ti fi EKWEREMADU sínú ọgbà àhámọ́ o. Gómìnà tẹ́lẹ̀ rí láyé ológun nípínlẹ̀ Kaduna náà ó ní bàbá ní parọ́ tanra wa o EKWEREMADU náà ti mọ ibi tí òun náà ti ṣẹ̀. Ó ní nínú lẹ́tà tí Ọbásanjọ́ kọ Ọbásanjọ́ pàápàá ó gbé ẹnu àtẹ́lu ìwà EKWEREMADU èyí tó kù díẹ̀ káàtó tó sì jẹ́ pé kò sí orílẹ̀-èdè kankan tó lè gbà á ṣùgbọ́n bí tí ń wù kó rí wọn ní orí bíbẹ́ òun kọ́ lóògùn orí fífọ́ o kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wo EKWEREMADU. Nínú ìbẹ̀rù-bojo làwọn ayálégbé àti àwọn onílé ni wọ́n wà ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó báyìí o lórí ìgbésẹ̀ kan eléyìí tí ọba orí-adé Oníkàtè tìlú Ìkàtè ọba Lateef Adams èyí tó ń gbé òwe pé gbogbo àwọn ènìyàn tó ti ra ilẹ̀ ní agbègbè ọ̀hún ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa tún owó ilé àti owó ilẹ̀ míì san o látàrí ìdájọ́ kan eléyìí tó wá láti ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó. Ọ̀kan nínú àwọn olùgbé agbègbè ọ̀hún èyí tó bá aṣojú kọ̀rọ̀ iléeṣẹ́ ìròyìn Fẹlifẹli TV sọ̀rọ̀ Emmanuel Azuko sọ di mímọ̀ ó ní ní báyìí inú ìpáyín keke ìfòrúru ọkàn ni àwọn gbogbo onílé ni wọ́n wà ní agbègbè ọ̀hún ní agbègbè Ìkàtẹ́ ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó
pàápàá jù àwọn agbègbè bíi Alhaji Masha, Adelabu, Bọ́lá, Ṣadípẹ̀, Ọ̀kánláwọn Àjàyí, Oyèlọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ eléyìí tí kábíyèsí ọba Latifu Adams tó gbé jáde o wípé gbogbo àwọn tí wọ́n ti ní ilẹ̀ níbẹ̀ tipẹ́tipẹ́ àti àwọn tí wọ́n ti kọ́lé tí wọ́n sì ti ń gbé lórí ilẹ̀ wọn tipẹ́tipẹ́ ni wọn yóò tún owó èlé míì san tàbí kí wọ́n kúrò ní agbègbè ọ̀hún fún òun gẹ́gẹ́ bí ìdájọ́ èyí tó wá láti ilé ẹjọ́. Arákùnrin kan rèé lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó báyìí. Ọkùnrin ẹni ọdún mẹ́tàléní-ogójì 43 years Hasan Yusuf èyí tó jẹ́ wípé pẹ̀lú ìgbónára òdì ó dáná sun ààyè eléyìí tí olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ yìí tó ń gbé Bùsáyọ̀ Fálọlá o ní agbègbè Àgọ́ Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ èyí tí wọ́n sọ wípé láàrin òun pẹ̀lú Bùsáyọ̀ Fálọlá ní ọ̀rọ̀ gbólóhùn asọ̀ kékeré kan ti wà láàrin wọn tó sì ti ń gbìyànjú láti lè jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó yanjú ṣùgbọ́n tí Bùsáyọ̀ Fálọlá sọ wípé a kì í sọ pé ó dàárọ̀ ká tó sọ pé ẹ̀ka lẹ́mọ̀ o ó ní ajá òun kò ní padà síbi ìbí rẹ̀ mọ́ kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ láàrin òun pẹ̀lú Yusuf èyí tí fà á kí inú kó bí Yusuf tó sì dáná sun ilé eléyìí tí Bùsáyọ̀ Fálọlá ń gbé tó fi jó gbogbo ogún ọ̀hún dúkìá Bùsáyọ̀ Fálọlá mọ́ ilé ọ̀hún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Àgọ́wòye nílùú Ìjẹ̀bú eyín láríwá Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tó sì sọ wípé ní báyìí Yusuf ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láti wá ṣàlàyé bí èṣù ṣe lò gẹ́gẹ́ bí irọ́ tí wọ́n pa mọ́ èṣù. Gbajúgbajà arábìnrin kan eléyìí tó jẹ́ ipò orí ayélujára ló ti ń ṣiṣẹ́ tirẹ̀ Adésínà Ọláyínká tí wọ́n tún mọ orúkọ rẹ̀ sí Kádì òun ló ti dágbére fáyé o lẹ́yìn tó jẹ ìgbádùn onítoto mẹ́lẹ́tò kan nílé ìtura ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde fún àwọn akọ̀ròyìn Adésínà Ọláyínká Kádì gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n mọ̀ sí o òun ni wọ́n sọ yìí pé ó dágbére fún ọ̀rẹ́ rẹ̀ obìnrin kan wípé òun pẹ̀lú ọ̀rẹ́ òun ọkùnrin kan o wọ́n ní ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n sọ láàrin alẹ́ ọjọ́rú mọ́júmọ́ ọjọ́bọ̀ nílé ìtura kan èyí tí wọn kò dárúkọ rẹ̀ ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn wọ́n ní bó ti gba ilé ìtura ọ̀hún lọ láti lọ rí bá ọ̀rẹ́kùnrin rẹ̀ ńbẹ̀ tí wọ́n sì jẹ gbogbo ìgbádùn lálẹ́ ọjọ́rú tí ṣọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a lò tán yìí mọ́júmọ́ òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Thursday tí ṣe ọjọ́bọ̀ wọ́n ní nígbà tí arákùnrin eléyìí tó gbé Ọláyínká wípé kó wá pàdé òun nílé ìtura ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ lòun fi ilé ìtura ọ̀hún sílẹ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ìtura náà eléyìí tó wà ní àyè tí wọ́n ti ń gba àwọn àlejò wọlé ló sọ wípé ara fu òun ní ọwọ́ ìdájí o tó sì gbé aago láti fi ìdí rẹ̀ múlẹ̀ bóyá lótìtọ́ àti lódodo ni Ọláyínká ló wà nílé ìtura àti inú yàrá tí wọ́n fi sí o wọ́n ní bí wọ́n ti gbé Yínká lórí fóònù ló sì gbé aago tó ní lótìtọ́ òun sì wà nínú yàrá òun fẹ́ sinmi díẹ̀ kó tó di pé òun bọ́ síta o wọ́n ní lẹ́yìn tí ẹni tó gbé Ọláyínká wá sílé ìtura tó fi ilé ìtura sílẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ní ìgbà tí ojúmọ́ mọ́ ni wọ́n lọ láti lọ wo Yínká nínú yàrá ibi tó wà tó di wípé wọ́n gbá ilẹ̀kùn yìí ò ṣí tí wọ́n sì gbá lẹ́ẹ̀kan sí tí ò ṣí kí wọ́n tó ké sí àwọn aláṣẹ ilé ìtura ọ̀hún èyí tó jẹ́ pé wọ́n fi kọ́kọ́rọ́ ẹ̀mí ìṣí ìyàrá àwọn wọlé o ní ìgbà tí wọ́n wọnú yàrá òkú Adésínà Ọláyínká Kádì tó jẹ́ obìnrin yìí ni wọ́n bá ní ilẹ̀ èyí tó fà á tí wọ́n fi mọ̀ wípé wọ́n ti lo arábìnrin ọ̀hún. Ọ̀kan nínú àwọn olùkópa nínú bíbí Nàìjà Tọ́lání Ṣọ́bàjò èyí tí wọ́n tún pe àpèdá orúkọ rẹ̀ ní Tọ́lájí Banj ló ti sọ báyìí wípé o gbogbo àwọn ènìyàn tí wọ́n sọ pé òun burẹ́wà á jẹ́ pé inú wọn ni òdùn wọ́n sì ní àwọn ojú ni gẹ́gẹ́ bí Tọ́lání Banj ó ṣe sọ di mímọ̀ ó ní àwọn ènìyàn kan ni wọ́n sọ wípé òun burẹ́wà láàrin àwọn obìnrin ó ní ṣùgbọ́n arẹwà bí ọ̀kín láàrin àwọn obìnrin lòun nítorí wípé Olúwa ọba dẹ́dà ó dá òun pé ó sì fún òun lẹ́wà tí ẹwà òun tó sì ń dá àwọn èèyàn lọ́rùn ó ní gbogbo ìgbà tí òun bá jí lòun máa fi ọpẹ́ fún Ọlọ́run lórí ẹwà tí Ọlọ́run tó fún òun pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ náà
Tọ́lání Baj kò jẹ́ kí kinní ọ̀hún wọ̀n lára ó ní inú òun dùn ó pẹ̀lú bóun ti búrẹ́wà tó tí wọ́n ń sọ tóun sì ní ìgbàgbọ́ wípé arẹwà bí ọ̀kín obìnrin lòun jẹ́ láàrin àwọn obìnrin. Ó ní ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ńláńlá lòun ti bá dòwò pọ̀ tóun sì jẹ́ aṣíwájú àti àwòkọ́ṣe rere fún àwọn iléeṣẹ́ náà táwọn iléeṣẹ́ ọ̀hún tí wọ́n sì ń ṣe dáadáa sí i. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé ọkùnrin tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn òṣèré orí ìtàgé Yẹmí Ṣọ́ládé ló ti sọ wípé bí èèyàn ó bá ṣoríire kó sì làmìlaka ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà lọ́wọ́ báyìí, ó gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn kan ni eléyìí tí ó fún ní àṣeyọrí àti àṣeyege lẹ́nu iṣẹ́ rẹ̀. Yẹmí Ṣọ́ládé tó sọ̀rọ̀ ọ̀hún lórí ayélujára Instagram rẹ̀ ló sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí bí èèyàn ó bá jẹ́ Ṣàká ó ń láti jẹ́ Ìṣàká ọ̀hún délẹ̀ ni, bí ó bá sì jẹ́ Ìṣòkò ó ń láti jẹ́ Ìṣòkò ni nítorí wípé ohun gbogbo kò fararọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti wípé gbogbo àwọn àgbà tí wọ́n fojú sí tó lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n dìde bọ̀ nínú iṣẹ́ orí ìtàgé àbí amúlùúdùn, gbogbo wọn pátá ni wọ́n ní yàrá agbára kan èyí tí wọ́n farapamọ́ sí, tó sì túmọ̀ sí wípé ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ràn lọ́wọ́ òun náà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tí í ṣe ẹgbẹ́ òkùnkùn. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń ṣe darapọ̀ mọ́ wa lórí ìkànnì ayélujára yìí, ẹ subscribe kẹ́ ẹ sì tẹ notification bell. Bákan náà ẹ rí dájú pé ẹ share rẹ̀, ẹ pín kárí ilé kẹ́ ẹ pín kárí oko. Ẹ jẹ́ kí àwọn tó wà lẹ́yìn odi orílẹ̀-èdè yìí kí wọ́n mọ àwọn ìròyìn tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú èdè abínibí tiwa pọ́nbélé ilé tí ò ní àbùlà. Bákan náà lórí Facebook ẹ lè darapọ̀ mọ́ wa ìròyìn Fẹ́lifẹ́li TV lórí Facebook. Mo gbà ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń pẹ́ wa kò ní di. Ààyè bára wa ṣe fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí wò wá. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.